Yasin territory tó lọ yẹn wọ́n bẹ ìṣeré ọwọ́ ni wọ́n prepare lẹ̀ nígbà tẹ́mi jáde lọ sí party Mercy ó rí bí mo ṣe múra ó rí pé no makeup nothing òun náà ń pè ní ìjà wá ìjà òsì always òrùka tó wà nínú báàgì mi yẹn báàgì tí mo gbé dání yẹn lọ tún wò àwọn òrùka confirm tó wà ń bẹ̀. ẹ̀yin tèmi Lizzy Anjorin ò mention Mercy Aigbe nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ fi ara balẹ̀ kí ẹ wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí kí ẹ lè mọ ìdí tí ó fi pe orúkọ Mercy Aigbe ó yá ẹ jẹ́ ká gbádùn rẹ̀. àwọn òrùka ẹ̀rẹ́ tó wà nínú báàgì ọwọ́ mi yẹn tó o bá gbà kan tó o bá rí tó aláboyún o ò ní dìde ńlẹ̀ èmi egun lèmi bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ò lọ Mẹ́kà rí abuké jọ bá mi wá sí ọba small tó o bá ti dá Bramade Sanya sọ fún wọn pé òun lọ sí ọba small tó o bá ti wá dá Bramade Sanya ìwọ kò ṣe fídíò pé o ti dá Bramade Sanya o ọba small in case wọn lè má sí lára ṣùgbọ́n pé màá fẹ́ ṣe ẹ́ lálejò màá fẹ́ tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ London tó jẹ́ màá fẹ́ ṣe ẹ́ lálejò pàtàkì màá fẹ́ kún ẹ lé lọ́wọ́ mi gbà tí mo lọ sí party Mercy Aigbe okay ẹgbẹ́ yẹn wọlé ẹgbẹ́ wọn wọlé sórí màmá tó lọ bá lẹ́nì wàá rí pé ó dúró re ó bá ná tán ó dúró tán àmọ́ sórí màmá yẹn ò mí nìjà màmá yẹn bẹ́ẹ̀ ṣeré ọwọ́ ni sórí bọ̀bọ̀ tó gbé wá yẹn bá mi gbé wá sí ọ̀dọ̀ mi tí bọ̀bọ̀ yẹn ò bá ṣubú kẹ́mi bọ́lá rẹ̀ sọ pé orúkọ mi sọ pé ẹnu lásán ni mo ní sọ pé ẹnu lásán ni mo ní bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn bọ̀bọ̀ tó lọ bẹ́ẹ̀ àráàsì ìyá ọba ńlá bóyá ọlọ́pàá ni o kò kàn mí bóyá kì í ṣe ọlọ́pàá ìwọ gan fúnra ẹ tó o bá fara re lọ sọ pé ẹnu lásán ni mo ní ó mọ̀ pé mi ò ń sọ̀rọ̀ ó mọ̀ pé èmi nàmí àbí ó mọ bí mo ṣe máa ń bá yín operate now a ní ìwọ kan lọ sí Oṣù lọ bèrè pé ta ló ń jẹ́ Lizzy Anjorin wọ́n á ròyìn fún ẹ wọ́n nílé ròyìn tán bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn bó ṣe rí yẹn ló ṣe máa wálẹ̀ àti sẹ́ẹ̀lì ló ti ń bọ̀ náà àti prison yard ló ti ń bọ̀ náà wọ́n ti withdraw àwọn ọlọ́pàá ẹ̀ náà bodyguard ló lọ rent náà ṣe bí nǹkan tó ṣe gbójú jáde nìyẹn àti ìfẹ́ mú yẹn wá inú police cell ló ti ń bọ̀ náà kílé tó ṣe gbójú jáde láti jọjọ́ ẹ̀ ó rí pé mi ò mú nọ́mbà yẹn síta mi ò dẹ̀ sọ fẹ́ anybody ó ní time tí mo máa mú iṣẹ́ yẹn wá ṣé o mọ̀ pé àwọn èèyàn mọ reason tí wọ́n ṣe tí ì rí ẹ látọjọ́ party ẹ wọn ò mọ̀ pé inú police prison ló wà wọn ò mọ̀ pé prison ló wà èkó náà ń pe bí jọ má jẹ́ òfò ò ní pàdánù ọjà ló wà nù ẹ̀ La Favour ló wà nù ẹ̀ ó mọ̀ ó ti ní wọ́n máa ń bá mi páàkì ìránṣẹ́ mi. sórí báàgì tí mo gbé lọ tí mo gbé dẹ́ngẹ́ yẹn sórí ìsàlẹ̀ ṣòkòtò mi yẹn ìsàlẹ̀ ẹ̀rú àti bùbá mi yẹn ṣòkòtò ló wà ń bẹ̀. tẹ́ẹ̀bá lè gbé ẹjọ́ ẹ má fọ o ẹ rọra gbélẹ̀ padà tẹ́ẹ̀bá lè gbé ẹ filẹ̀ ẹ má fọ. ó gbọ́ mi abuké ìwọ kọjọ́ mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ sórí bọ̀bọ̀ tó gbé wá yẹn lọ rẹ́ǹtì ẹ̀ wá jẹ́ kán pé mẹ́wàá bọ̀bọ̀ tó lọ rẹ́ǹtì yẹn jẹ́ kán pé mẹ́wàá kẹ́ wá sí ṣọ́ọ̀bù mi ó mọ̀ pé torí májìyà la ṣe ń yá májìyà lọ́fà béèyàn bá máa bárú yín díù á ní ànàwó ànàsáré àlùpà àlùfọlọ́jú àlùtẹ̀ àlùkù àlùkì béèyàn bá máa bá ẹ̀yin blackmailers wọ́n ló ń sá lọ airport eré tètè kó agége àsámábojú ẹ̀yìn ní teku Kòròdú eré burúkú
ibi ni wọ́n pè ní Èkó òkété ìwọ kò wá tó bá ti dé Abraham Adesanya ṣé o mọ̀ pé ó lọ ṣeré ní ṣọ́ọ̀bù màmá yẹn ni ọkọ̀ kò dúró kó tó bá ti dé Abraham Adesanya kó wá sọ pé ìyá ẹ o wèrè Èkó àbí wèrè aláṣọ ó ti ń lọ sí ọba small in fact màá tún pè ẹ́ tí mi ò bá sí lára màá ní kó jọ kó fún mi ní 30 minutes or 40 tí ó dọ̀pù bá mú mi màá bọ́lẹ̀ má máa fi ẹsẹ̀ rìn bọ̀ wá sí ṣọ́ọ̀bù tí mi ò bá dán nǹkan burúkú wò lára ẹ̀ kó pè sórí yìí tí àgbàlagbà lẹ́ni tẹ́ lọ bá sórí bọ̀bọ̀ tó wá bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn wọ́n á gbé òkú ẹ̀ kúrò ńbẹ̀ kọ̀ǹfàmù ní apá àti wèrè irun wèrè ni kò sẹ́ni tó máa fi shampoo fọ̀ o rò pé lásán la fi ń bá yín dìlì ni kò ń ṣojú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ò ń ṣojú lásán mọ́ kò kí ń ṣojú lásán mọ́ bí ká pàdé ra wa ká kọ́ apply oríṣiríṣi ìjà wà ìjà ò sí always guiding sórí afọ́jú tó tẹ̀lé ẹ yẹn ọ̀pá owó ẹ̀ Ọlọ́run ní fi ṣe ọ̀pá afọ́jú tó ń tẹ̀lé ẹ yẹn ó ní àwọn tá a fẹ́ fi ṣe nígbò orun malẹ̀ máa bọ̀ wá sí ọba small mo bẹ̀ ẹ́ ni máa bọ̀ bó ṣe lọ sọ́dọ̀ màmá ọba ńlá máa bọ̀ wá sọ́ba small àbò òní dọ́dọ̀ mi tó lóbùn mi ń kọ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ àbò òní bùn mi mọ́ ó ṣe wá sí pàtí mi ó ṣàánú ogun mi ó ṣàmọ̀ pé ńlẹ́ nìkan self defense náà pé àti jẹ́ta ní mi ti fìdí àwọn ajá mi. I told my dogs something bigger is coming. Ha! Kó dé jẹ́ pé mo wà lọ́dọ̀ Yorùbá. Wàláhì kéèyàn máa lo òrùka, kéèyàn máa lo anything one on one. Bí kó jẹ́ mi ni mo pàdé ẹ̀ṣà, bí kó jẹ́ kọ́dọ̀ wa ló wá. Ha! Yé! Ẹran jọ̀bọ̀jọ̀bọ̀. Yé! Ah! Tó bá ń gbọ́ ohun tó lóògùn mi ń kọ́. Àbò ní bùn mi mọ́. One on one bọ̀bọ̀ wèrè yẹn can you imagine èèyàn fẹsẹ̀ rìn wá sí territory mi ó pè mí ní political thug èmi ó rí pé mi ò ń bẹ́ẹ̀ pariwo ogun ló máa pa ẹ́ o Adéọlá ogun ló máa pàyà ẹ̀ ogun ló máa pàyà ẹ̀ sórí bọ̀bọ̀ tó tẹ̀lé ẹ yẹn tó wà ráàsì màmá ọba ńlá yẹn àfi kó ya máa mú lọ London o àfi kó máa tọrọ ọlọ́pàá máa fish out ọlọ́pàá máa àfi kó máa mú lọ London ṣó dẹ̀ ti ṣe visa fàfọ́jú sórí afọ́jú tó ń tì ẹ́ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ìyẹn desperate ó ń wá visa torí látàlẹ́ yìí lọ tó o bá ti lọ afọ́jú màmá náà ti ń wà òun o wọ́n ti fẹ́ gbé òun o afọ́jú ń tì ẹ́ nì afọ́jú ni dùùmù ẹ̀ jọ máa bọ̀ wọ́n ló ń bọ̀ wá sọ́dọ̀ tèmi náà gbogbo necessary document ni mo ti sign gbogbo necessary petition ni mo ti kọ ohun tó bá ti ṣẹlẹ̀ sí ẹ àti òun funeral ni it's a self defense ni máa bọ̀ mo tiẹ̀ like ẹ mo like ọ̀nà tó fi ń gbà di superstar mo like gbogbo nǹkan tó ń ṣe yẹn wá sí ọba small ìjọ́ wo ló sọ pé òun bọ̀ náà ọjọ́ wo ló sọ pé òun bọ̀ kò ọ̀la ló sì ń lọ Nigeria airport kọ́ ló ń bá lọ ṣé rí bó ṣe wà yẹn ó máa lọ sí airport Nigeria á ṣe fídíò èmi lélẹ́yìí o mo ti ń lọ irọ́ ló ń pa o tó bá ti ṣe tán á sáré paṣó ó máa sá wọnú bọ́ọ̀sì ó ṣe ń gbàkú tọnu lọ yeyeyeye ọkàn yẹ ò balẹ̀ àwọn immigration wọ́n ti sọ fún ẹ pé àmà wọrí wọ́n ń tàn ẹ ni wọ́n fẹ́ tàn ẹ mú ni wọ́n ń gbé ẹ láàdó ni ọjọ́ ló sọ pé òun bọ̀ wá sọ́dọ̀ tèmi ẹ jẹ́ kí n block ẹ ni.